أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala, tí a tọrọ as-salatu fún ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, a dúpẹ́ fún ọba náà lórí ìdẹ̀ra rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa, èyí tí ó fún wa ní àǹfààní láti lè tún máa tẹ̀síwájú níbi tí a ti dúró nígbàtí oṣù Ramadan tó kù ṣáátà tí yóò wọlé. À ń bẹ Allah subhanahu wa ta'ala pé kí ó ṣọ́ wa, kó kíyèsí wa, kó jẹ́ kí Ramadan kó jẹ́ kó bá wa láyé. A sì dúpẹ́ fún Ọlọ́run ọba náà lórí àánú rẹ̀ lérí wa. Ó ní kí a jọ́ kan nínú ẹni tí oṣù Ramadan tí yóò bá láyé. A tún wá ń bẹ̀ pé kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ọ̀kan nínú ẹni tí ó gba àwẹ̀ Ramadan. Ọlọ́run ọba sì ṣe bẹ́ẹ̀ fún wa, ó ṣe wá lọ́kan nínú ẹni tí ó gba àwẹ̀ Ramadan. A tún wá bẹ̀ wípé kó ṣe wá lẹ́ni tí ó mọ òpin Ramadan náà. Ọlọ́run ọba sì tún ṣe ní ọ̀rùn fún wa, ẹni kọ̀ọ̀kan wa a mọ òpin Ramadan náà. Àwa bẹ̀ nínú títóbi rẹ̀, àwẹ̀ tí a gbà, ìfararalẹ̀ nìkọ̀ọ̀kan wa nínú oṣù Ramadan náà, kí Allah subhanahu wa ta'ala kó má ṣe gbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa, kí ó má ṣe èyí náà ní ọ̀kan òkú tó kù fún ẹnìkọ̀ọ̀kan wa, kó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan lérílẹ̀, kí Allah subhanahu wa ta'ala kó sì gbà níjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bi rahmatihi ya arhamar rahimin. Ibi tí a ti dúró òun náà ni kitab al-jihad, kitab al-jihad, hadithu 32 àbí ká sọ pé hadith 1315. ṣùgbọ́n nípa títò hadith 31 òun náà ni kitabul jihad. asàlàyé fún wa wípé kitab bimaana jami', innama sumiya al-kitab kitaban لأن الكتاب يجمع بين الصحف والأوراق والمعلومات. إذا في كتاب ní كتاب ó náà ni pé ó kó àwọn ewé tírà pages ó kó sínú àti ìmọ̀ ó kó sínú, tá fi ń pè ní al-kitab ni ay kitab bimana jami'. Kitab al-jihad ó náà ni
èyí tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa aljihad fi sabilillah láti inú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìgbà tí a wọnú kitabul jihad a jẹ́ ká mọ̀ pé gbólóhùn tán pè ní aljihad ìtumọ̀ méjì la lè tọpa ìpìlẹ̀ rẹ̀ lọ. ìmọ̀ látara alijuhudu àbí ká sọ wípé alijahadu, alijuhudu aw alijahadu. alijuhudu bimaana alijtihad, ìgbìyànjú. alijahadu bimaana ataabu walmashaqqa. afọwọ́ Sheikh Ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ní kò sí èyí tá a ṣàfitì kẹlma aljihad sí nínú ìpìlẹ̀ méjèèjì yìí títúmọ̀ rẹ̀ ò sí nínú aljihad. filjihad badlul wus'i, filjihad badlul wus'i. níbi aljihad ìgbìyànjú ó wà ń bẹ, ọ̀lẹ òròjú ẹni tí ń kágara kò lè ṣe aljihad fi sabilillah. so lápàlá bẹ̀yẹn kẹlma aljihad ìtumọ̀ aljuhud ó jáde ń bẹ. bákan náà ìtumọ̀ alijahadu bimaana ataabu walmashaqqa atúnrí yẹn náà ṣàfitì ẹ̀ síbẹ̀ nítorí wípé kò sí ẹnìkan tí ó jáde láti lọ jagun sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala illa wa yu'ani min at-ta'abi walmashaqqa, àyàfi kí ẹnu tọ̀hún kó fojú winá ìdààmú àti ìfòòró. yóò kúrò ńlé, irú oúnjẹ tí ń jẹ ńlé kò ní rí jẹ, irú bí tí ń sùn ńlé kò ní rí sùn, yóò máa wọ̀tún yóò máa wòsì kọ́tà máa wà bá. so falidhalika naqul anna kalimat aljihad, gbólóhùn aljihad ó tọ́ ká sọ pé ìpìlẹ̀ rẹ̀ wọ́n mú látara ọ̀nà méjèèjì, alijahadu waljuhudu. so wa min hadha almantaliq, lórí agbọ́nrin tí àwa wà yìí yóò jẹ́ ká gbàgbọ́ yé nǹkan pè ní aljihad, li'anna fil jihad ijtihadun wa mashaqqa. so tí wọ́n bá pè nǹkan kan ní aljihad tí ò bá sí ìdààmú àbí ìgbìyànjú ń bẹ, laysa jihadan, innama huwa madha innama huwa madha arọ́ha, ìsinmi nìyẹn. sọ́dọ̀ kúrò sàmà aleykum ẹkú jihad, jihad wo ló ń ṣe? ẹkú jihad àwa nìyẹn o, jihad wo ló ń ṣe? ó sùn nimta laylan, ó ṣe exam ó gbòdo, ẹkú jihad ايش جهاد يعني؟ سوف لذلك نفهم حقيقة الجهاد من أصل الاشتقاق لفظة الجهاد. أكبر يندم بين الجهاد كان لا تبي قلة بلوية. والجهاد كما بينت لكم سابقا قبل شلائي فني ساجو الجهاد مشروع لغيره لا لذاته. الجهاد مشروع لغيره لا لذاته. والصلاة
مشروعة لذاتها. الجهاد واجب، الصلاة واجبة، هذا كذلك. وأما الصلاة مشروعة لذاتها، والجهاد مشروع لغيره. ما معنى هذا؟ كني تمالي؟ لا شك أن الجهاد في سبيل الله من أفضل الأعمال كما جاء في الحديث. kò sí iyèméjì ń bẹ wípé nínú àwọn iṣẹ́ olóore jùlọ nígbà tí wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam léèrè pé ayyul a'mal afdal qal al-jihad fi sabilillah. ṣùgbọ́n bí al-jihad fi sabilillah bó ṣe tóbi tó yẹn mashru'un li ghayrihi la li dhatihi. wọ́n ṣe lẹ́tọ̀ọ́, wọ́n ṣe lófin nínú ara ẹ̀sìn wa al-jihad wa. tí ẹnìkan bá dìde lẹ́nu tó ní kò sí jihad nínú Islam, ọ̀rọ̀ tí ń sọ yẹn laysa fil Islam min shay. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lálàáfíà. lakin la yushra'u al-jihad illa bisabab. la yushra'u al-jihad illa bisabab. idha wujida sabab يجب الجهاد، وإذا فقد السبب لا يجب الجهاد. tí a bá rí sábàbí àtàwọn májẹ̀mú tó sọ aljihadu di ọ̀ranyàn, aljihadu yóò di kíni o, yóò dọ̀ranyàn. tí ò bá sí sábàbí kankan tó béèrè fún aljihad, tẹ́nìkan wá múra kan fẹ́ ṣe jihad لا نقول لا، هذا لا يجب. لماذا؟ لأنه ليس هناك سبب يدعو إلى الجهاد. لذلك نقول الجهاد مشروع لغيره أي لا لذاته. وأما الصلاة شيء يوسف kò sí sábàbí tó yẹ pé ká kírun. kódà ولو كنت مريضا تصلي، ولو كنت مريضا تصلي. إذا نقول الصلاة مشروعة لذاتها لا لغيرها، وأما الجهاد مشروع لغيره لا لذاته. تفهمون؟ ìyẹn ni ó jẹ́ ká gbàgbọ́ yé gbogbo àtàbá ń sọ̀rọ̀ nípa aljihad. torí pé ẹlòmíì ó tiẹ̀ máa sọ fún pé kínní kan òun sọ pé o fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn o ò lọ́mọ ìjà jihad o ò lè la mashru'un li ghayrihi. ìbẹ̀yìn ìwọ́jọ́ kò sí la idha wujida sabab na'am, walakin idha lam yujad as-sabab la yajibu al-jihad. àwọn asbab tó lè sọ jihad di ọ̀ranyàn ó pọ̀, shurut ó wà fún. وبعد ذلك ní abẹ́ báàbù lábẹ́ kitabu al-jihad tàwáyé hadith Anas onáà ni hadith alákọ̀ọ́kọ́ eléyìí tí a ti wọlé àlàyé tírà àfáwà Abu Zakariya Yahya ibn Sharaf an-Nawawi alayhi rahmatullah. كنيته أبو زكريا، اسمه يحيى بن شرف النووي، نووي لقبه، نسب إلى بلدة تسمى بالنوى، اسم تلك البلدة نوى، لأنه جاء من تلك البلدة تسمى النووي، كأن تقول النيجيري، أنا النيجيري، أنا وهكذا. من النوى تقول النووي. أما فاهمين تقول النواوي، وأما الصحيح الأصح أن تقول النووي، هذا هو الأصح أن تقول النووي.
في كتاب رياض الصالحين. عن أنس رضي الله عنه قال: انطلق رسول الله صلى الله عليه وسلم وأصحابه حتى سبقوا المشركين إلى بدر، وجاء المشركون فقال رسول الله صلى الله عليه وسلم: لا يقدمن أحد منكم إلى شيء حتى أكون أنا دونه. فدنا المشركون فقال رسول الله صلى الله عليه وسلم: قوموا إلى جنة عرض السماوات والأرض. قال: يقول عمير بن الحمام الأنصاري رضي الله عنه: يا رسول الله، جنة عرض السماوات والأرض؟ قال: نعم. قال: بخ بخ. فقال رسول الله صلى الله عليه وسلم: ما يحملك على قولك بخ بخ؟ قال: لا والله يا رسول الله، إلا رجاء أن أكون من أهلها. قال: فإنك من أهلها. فأخرج تمرات من قرنه فجعل يأكل منهن، ثم قال: لئن أنا حييت حتى آكل تمرات هذه إنها لحياة طويلة. فرمى بما معه من التمر ثم قاتلهم حتى قتل. رواه مسلم. القرن بفتح القاف والراء هو جعبة النشاب. وعن أنس رضي الله عنه، أفا أنس بن مالك رضي الله تعالى عنه قالوا قبا يونسوا. كما أنتم تعرفون أن أنس بن مالك كان خادما لرسول الله صلى الله عليه وسلم. خدم النبي صلى الله عليه وسلم لمدة كم؟ 10 سنوات. أريد أن أموا نيافا أنس بن مالك أريد أن أموا òun ló fi ṣe kí ni o, òun ló fi wà ní abẹ́ anabi sallallahu alayhi wa sallam lẹ́ni tí ó ń bá nàbì mú gbá, ó ń bá nàbì, ó ń bá a máa wò. Anas bin Malik àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá. qala intalaqa rasulullah sallallahu alayhi wa sallam wa ashabuhu hatta sabaqul mushrikina ila Badr. ẹni àfáwà Anas وان انطلق رسول الله. هناك فرق بين ذهب خرج وانطلق. هل في فرق؟ ذهب خرج انطلق. انطلق هذا بمعنى هو خرج بعزم وحزم لغرض معين. habba kéèyàn ó dìde wúyà, kéèyàn ó ní target kan tí a fẹ́ lọ achieve. wọ́n ní intalaqa. èyí tún ju kharaja lọ. wọ́n ní intalaqa rasulullah sallallahu alayhi wa sallam, anabi jáde, wa ashabuhu àtàwọn sàábé, hatta sabaqul mushrikin ila Badr. wọ́n ṣáájú àwọn ẹlẹ́bọ dé ààyè tá ń pè ní Badr. ààyè tá ń pè ní Badr yìí ààyè kan ni. anabi sallallahu alayhi wa alihi wa sallam wa ashabuhu àtàwọn sàábé wọ́n jáde lọ sí ààyè tá ń pè ní Badr. níjọ́ tá a wí yìí kì í ṣe gbogbo àwọn sàábé ni wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam. kódà anabi ń sọ ń jọ́nà pé man sha'a an yakhruja ma'ana falyakhruj, man sha'a, ẹni tó bá fẹ́ tẹ̀lé wa kó tẹ̀lé wa. nítorí pé ogun àkọ́kọ́ tó ṣẹlẹ̀ nígbà tí anabi sallallahu alayhi wa sallam tánàbí dé Madina
ogun àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ ó ní ogun kíni o Gazwatu Badr. Ọlọ́run sì fi ogun yẹn ó fi pọ́n àwọn mùsùlùmí lé láti borí ogun náà. Bó tilẹ̀ jẹ́ wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ma qasadu al-qital, wọn ò dá níyàn ogun, wọ́n kàn lọ náà ni láti lọ pàdé àwọn ìrù àwọn mushrikun. Ìrù ni wọ́n máa ń pè ní caravans, àwọn ràkúnmí tí wọ́n di ọjà tó pọ̀ lé lórí, wọ́n fẹ́ lọ pàdé wọn láti lọ àtàkì wọn. Wọ́n bọ̀ láti Sham, ibi tí wọ́n sì gbà kọjá ojú ọ̀nà Madina ni wọ́n gbà kọjá. Nínú strategy ogun ó náà ni pé ẹni tó jọ́ta rẹ̀ ó ní òun ọba ọjà o, ṣùgbọ́n òun fẹ́ máa dáko lẹ́yìn kùlé rẹ̀. Ọwá ní òkú bá mi jà, ó fẹ́ máa dáko ni ó yọ̀ǹda fún. Naam, ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn mushrikun lóòótọ́ kì í ṣe pé ogun náà ń bá bọ̀, wọ́n ń lọ ni, ṣùgbọ́n bí tí wọ́n gbà kọjá ojú ọ̀nà tó já sí Mọ̀dínà, Ànábì ní ẹja lọ pàdé wọn ká fi lè mọ̀ pé lóòótọ́ ẹ lé wa kúrò ní Mẹ́kà, ṣùgbọ́n gúdúgúdú wa àtúrálẹ̀ o. Ẹ má rò pé n tẹ́ ẹ ṣe ní Mẹ́kà yẹn ẹ dọ̀rọ̀ ẹ̀ wò fún wa bàtà tó dé Mọ̀dínà o. Láti lè ìyẹn náà ń pè ní war strategy or propaganda. Ṣùgbọ́n àníyàn tí wọ́n gbé jáde kì í ṣàníyàn ogun, lákàntí lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ má try wa o. Lànàbí sallallahu alayhi wa sallam, lànàbí fi sọ́njọ́ náà wípé man sha'a an yakhruja ma'ana falyakhruj. Ànábì ò sílẹ̀ ọ̀nà ìgbà tó bá fẹ́ tẹ̀lé wa kó tẹ̀lé wa, ẹni tí ò bá dẹ̀ tẹ̀lé wa kó dúró. Ìdí tó jẹ́ pé àwọn kan náà àwọn sàhábà ó dùn wọ́n, àwọn ò bá wọn kópa níbi ogun Badr yẹn. Torí pé Ànábì ò make it optional, man sha'a an yakhruja ma'ana falyakhruj. Àwọn mi ò tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ sì ni ogun Badr yẹn ó padà di ogun tó ti pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó sọ gbogbo àwọn tí wọ́n participate níbi ogun yẹn pátá, àwọn ahlul Badr, ó sọ wọ́n di ẹni ẹ̀sà níwájú ẹni tó lọ́wọ́ bá ti forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ìyẹn ló fi dùn àwọn sàábé míì tí wọ́n participate pé tá a bá mọ̀ wípé bí ó ṣe rí nìyí ni àwọn náà bá tẹ̀lé yín lọ. Kì í ṣàníyàn ogun ni wọ́n gbé lọ asla. Ní kúkúrú ogun ṣẹlẹ̀ ń bẹ̀. Ìgbà tí wọ́n fẹ́ máa lọ Ànábì sallallahu alayhi wa sallam tánàbí sọ fáwọn mùsùlùmí jọ náà ni wípé la yaqdamanna ahadun minkum ila shay'in hatta akuna la. Intalaqa rasulullah sallallahu alaihi wa ashabu hatta sabaqul mushrikin ila Badr. Ànábì sallallahu alaihi wa sallam àtàwọn sọ̀hábà wọ́n dé àyè Badr yẹn ṣáájú àwọn ọ̀ṣẹbọ pé ibi náà ni wọ́n gbà kọjá. Wa ja'a al-mushrikun, àwọn ọ̀ṣẹbọ àwọn náà dé torí pé ojú ọ̀nà yẹn náà ni wọ́n fẹ́ gbà kọjá pẹ̀lú ìrù wọn. Fa qala rasulullah sallallahu alaihi wa sallam, Ànábì ní la yaqdamanna ahadun minkum ila shay'in hatta akuna ana duna. Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yaqdamanna ahadun minkum, ẹnikẹ́ni nínú yín kò gbúdọ̀ sáwájú ṣe nǹkan kan níbi tá a wà yìí hatta akuna ana duna, àbí kó ṣe pé mi ni màá kọ́kọ́ ṣe nǹkan yẹn ṣáájú ẹ̀. Ẹ̀kọ́ ìjẹ́ olórí nìyẹn. Tó lórí yín bá dìde ẹ̀yin náà dìde, tó bá jókòó ẹ jókòó. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì fi òfin lélẹ̀. Faqala rasulullah sallallahu alaihi wasallam, Ànábì wá sọ fún wọn, Ànábì ní qumu ila jannatin ardu as-samawati wal ard.
Ànábì ní báyìí ẹ dìde ẹ lọ pàdé àlìjánà kan èyí tó ṣe pé ardu as-samawat wal ard, àlìjánà tó ṣe wípé breath rẹ̀ ìbú rẹ̀ ó ṣe déédéé gbogbo sánmà àti gbogbo ilẹ̀ níbi tó fẹ́ dé. qal afa Anas bin Malik wọ́n níjọ́ náà yakulu Umayr ibn al-Hamam al-Ansari radiyallahu anhu, sàbẹ̀ kan bẹ torúkọ rẹ̀ ń jẹ́ Umayr ibn al-Hamam al-Ansari ara Madina lòun radiyallahu anhu, ó ní ya Rasulallah eré òjíṣẹ́ Ọlọ́run jannatun ardu as-samawati wal ard, aljanna tó ń sọ yìí ó sọ wípé ìbú rẹ̀ lásán ó ju gbogbo, ó ṣe déédéé gbogbo sánmà àti ilẹ̀. qala na'am, Ànábì ní bẹ́ẹ̀ ni, mi ò exaggerate, bó ṣe rí náà ni mo ṣe sọ yẹn. qala bakhin bakhin, ọba sọ pé bakhin bakhin. faqala rasulullah sallallahu alaihi wasallam, Ànábì wa sọ fún wípé ma yahmiluka ala qawlika bakhin bakhin, àkílò ṣe ọ́ mọ́túnmọ́ ẹ̀ pé kí ló gbé ọ hamala yahmilu, ma yahmilu kí ló ṣẹlẹ̀, kí ló ṣe ọ́ tó fi sọ wípé bakhin bakhin. qal, kí ni túmọ̀ bakhin bakhin? ìtumọ̀ tó lè túmọ̀ ní Yorùbá tó súnmọ́ ni pé kéèyàn sọ pé tọ̀ ẹni tí ó bá kọ́kọ́ jí dé masjid láàárọ̀ ọ̀la ní déédéé aago mẹ́rin àbọ̀ ni o, tó bá jí dé masjid ní aago mẹ́rin àbọ̀ o yóò gba 5,000 naira. ọwá ní ẹjọ́ ṣé láago mẹ́rin àbọ̀ àbí pé bẹ́ẹ̀ ni bákin bákin ó dábàá ó ti dá àjọ dé kódà àwà asun bí ni ìtumọ̀ bákin bákin well done ti dábàá yẹn ìtumọ̀ bákin bákin àyà yàní as-surur níta àti ń wá tẹ́lẹ̀ agbára wà mo lè ṣe, ìtumọ̀ bákin bákin. Yorùbá ní àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí igi ọmọ tó bá wó sílé gbẹ́dógbẹ́dó. Yorùbá ò yé, ẹni tí máa gbẹ́ odó yóò ṣẹ̀ṣẹ̀ lọ sínú igbó yóò lọ wá igi tí ó fi gbẹ́ odó ni, igi bá wó nígbà tí ó wó ẹ̀yìnkùlé gbẹ́dógbẹ́dó òun ló lọ wó sí wọn ó tiẹ̀ ti dà báwọn. bákin bákin ìtumọ̀ bákin tó bá ti fẹ́ máa lò náà bákin bákin yẹn. àpèjúwe ó sin ọ̀rẹ́ rẹ̀ kan lọ, ó fẹ́ ṣe nìka, ó wá sin lọ, wọ́n lọ tọrọ ìyàwó. nígbà wá débẹ̀ bàbá ìyàwó wọ́n sábà pẹ̀tọ̀ inṣàlá àwọn ò fún àfa yẹn lọ́mọ, wọn àfa ẹ̀yìn kọ́ sẹ́yìn tí níyàwó ni pé mi tí níyàwó pé àá sì so yìgì ọmọ kan náà fún ọ náà bákin bákin gáà mashallah ó ṣe déédéé tí ó ti wà lẹ́nu. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ma yahmiluka ala qawlika bakhin bakhin, kí ló dé tó fi sọ bakhin bakhin? qala la wallah, ó ní bẹ́ẹ̀ ni ṣe rí láyẹn kò túmọ̀ rárá, ó fi ṣe záídà ní bayna qala àti al-qasam, gẹ́gẹ́ bí ká sọ pé la uqsimu bi yawmil qiyamah. táwọn bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ bó láti túmọ̀ rẹ̀ sáà túmọ̀ láyẹn á túmọ̀ rẹ̀ pé uqsimu bi yawmil qiyamah lẹ́yìn la hadhihi la záídà. so wa qala la wallah ya Rasulullah, ìtumọ̀ rẹ̀ ni pé qala wallahi ya Rasulullah, ó ní mo fi Ọlọ́run ọba búra rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run kò sí ìdí tí mo fi sọ bákin bákin illa raja'an an akuna min ahliha, hada ma'na bákin bákin. gbólóhùn yẹn jáde lẹ́nu mi, mo ní hope lẹ́ni tó ní àfọkàntẹ̀ kí n jẹ́ ọ̀kan min ahliha ay min ahli jannati arduha as-samawati wal ard, ni mo sọ pé bákin bákin. qal Ànábì ní fa innaka min ahliha,
anábì ò dẹ̀ ṣe sọ́hun ó ti jẹ́ ọ̀kan nínú ọmọ àlìjẹ́nà sallallahu alayhi wa alihi wa sallam. fa akhraja tamaratin min qarnihi arákùnrin yìí ó wá mú dàbínù dates ó kó dàbínù jáde min qarnihi. هناك فرق بين قرن وقرن. قرن قرن صبر صابر. صبر ما معنى صبر؟ ما معنى صابر؟ باء كسر، إذا كسر الباء murru ta'am nto koro tí ó bá ti gba sukun tó bá wá kẹsìrọ sọ́bírù murru ta'am nto koro tó bá jẹ́ sukun ló gbà sọ́bírù sùúrù. wọ́n á jẹ́ kó yẹ wà ń bẹ̀rẹ̀ wípé má dà yẹn náà the same thing ni sùúrù sókòrò àbí òkòrò náà ṣé sùúrù òkòrò òkòrò. so kadhalika qarnu qarnu ìwo horn ìwo tó wà lórí ẹran qarnu wọ́n ń pè bẹ́ẹ̀. qarnu wọ́n tún pè ní century. qarnu century wọ́n dẹ̀ tún pè ní ìwo bákan náà wọ́n tún pè ní tùmọ̀mí. ṣùgbọ́n kọ́rọ́nù níbí òun náà ni àpò kọ̀ńténà tí wọ́n máa ń kó arò sínú ẹ̀ arò tí wọ́n máa ń kó sínú ẹ̀ inú ibẹ̀ ló ti kó dàbínù jáde òun náà pè ní kọ́rọ́nù òun náà pè ní kíni o kọ́rọ́nù. arákùnrin wa kó dàbínù jáde ń bẹ̀ fàjà àlàyé kùlùmínhón ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ dàbínù yìí nínú àpò yẹn ó bẹ̀rẹ̀ sí ní jẹ dàbínù yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. thumma qala arákùnrin wa sọ pé la in ana hayitu hatta akula tamarati hadhihi inna ala hayatun tawila. hundul ibara kéyìn ó kó dàbínù 20 kókó jáde sí kó wá máa jẹ kó wá ní pé ó dá mi lójú kí n tó jẹ dàbínù yìí tán ó yẹ kí n ti kú tí n bá lè jẹ dàbínù yìí tán tí mi ò kú la hayatun tawila ẹ̀mí mi gùn. kí ni túmọ̀ rẹ̀ àníyàn rí pé yuridu shahada yuridu ashahada ìyẹn túmọ̀ pé òun ti fẹ́ kúkú ṣẹ̀yìdí before kóun tó parí dàbínù tó ń jẹ yìí tó bá fi lè mú un jẹ dàbínù yìí tán tóun ò tí ì kú la hayatun àjẹgbẹ́ mi ò gùn. انظر الصحابة رضي الله تعالى عنهم وأرضاهم أني لئن أنا حييت حتى آكل تمراتي هذه tí mo bá sì ń bẹ lẹ́ni tó ń sẹ̀mí lórílẹ̀ títí tí mo jẹ dàbínù ìtàn tí mi ti kú inna ala hayatun tawila àjẹ́ pé ẹ̀mí yẹn gùn. how many hours ni ó fi jẹ dàbínù tán òun bìlí pé hours yẹn náà ẹ̀mí yẹn sì gùn nìyẹn bí ma'ana yuridu shahada. farama bima ma'ahu min at-tamri ó kàn sọ èyí tó ṣẹ́kù nínú tamru yìí ó kàn sọnù ni. thumma qatalahum ay al-mushrikin ó bá bọ́ sáàrin àwọn ọ̀sẹ̀ bọ́ ó bẹ̀rẹ̀ sí ní bá wọn jà ó jà títí hatta qutil títàn fi pa sójú ogun yẹn. rawahu Muslim. al-qaranu bi fati il-qaf wa ra huwa ju'batu nashab aro dàpọ̀ tán kó sí. وفي هذا الحديث tí a bá wo hadith tí a kà yìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó wà ńbẹ̀. tí a bá ti ka ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam
ká máa wo ẹ̀kọ́ tó pọ̀ tó wà ńbẹ̀. Àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tí a fẹ́ mú jáde ńbẹ̀ òun náà ni pé as-sahaba hum afdalu hadhihi al-umma fi kulli shay. As-sahabatu afdalu hadhihi al-umma fi kulli shay. Àwọn sahaba tẹ́ rí yẹn àwọn ni wọ́n lọ́lá jù ba'da nabi sallallahu alaihi wasallam, lẹ́yìn gbàtà bá ti mú ànábì kúrò nínú al-umma yìí, àwọn ni wọ́n ní ọlá jù níbi gbogbo obìnrin, níbi ìmọ̀. As-sahabatu afdal, wọ́n ní ma jù wá lọ. Gbogbo òye tó rí kó gbà láyé, as-sahabatu afdal. Bákan náà fi din, fi taqwa, fi zuhud wal wara, àwọn sahaba wọ́n bọ̀ wájú. Fi mahabbati rasul, níbi ká nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, as-sahabatu afdal. Wa fi al-ilmi wa fi talaqqi al-Qur'an wa qira'atihi wa tilawatihi wa hifdhihi wa tadabbur ayatihi, as-sahabatu afdal. Wa fi fahmi ma'ani al-Qur'an tafsir as-sahabati aslamu aqwamu wa a'dal. لذلك نقول نحن ندين ربنا على منهج السلف منهج الصحابة. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀sìn Allah tí ò ní kọsẹ̀ manhaj salaf ò ní ká dúró lórí. bó làwọn sọ̀hábà bó náà sì gbàgbọ́ yìí àyà yìí, bó làwọn Ànábì ṣe tú fún wọn, kí làwọn sọ̀hábà sọ lórí nǹkan báyìí nígbà tí Ànábì ṣàlàyé fún wọn. tó bá ti di ọwọ́ kẹyìn ayé tí ẹ̀sìn dolúkúrú musu, ẹjá lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn sọ̀hábà dáadáa, torí pé kò dàrú lásìkò tí wọn. tẹ́ bá dẹ̀ fẹ́ mú nǹkan ẹ lọ mú níbi tí ò ti dàrú, tó pé tẹ́ bá lọ mú láti ibi tó ti dàrú yóò dàrú mẹ́yìn náà lọ́wọ́. lidhalika naqul la budda min al-iltizam bi manhaj as-salaf wa man hum as-salaf as-sahaba wa man tabi'ahum. Àkọ́kọ́ arimújáde ń bẹ̀ wípé as-sahabatu afdal hatta fil jihad fi sabilillah. Gbogbo jihad tó bá lò ń ṣe ó máa tọ́ àwọn sọ̀hábà lẹ́yìn. Wọ́n ṣòdodo nínú àníyàn wọn. Bákan náà arípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú ni ànábì ṣe. Aṣíwájú imamun yuqtada bihi fi kulli shay. Ànábì ò dà gẹ́gẹ́ bí aṣáájú tí ó sọ fún yín pé ẹ ṣe nǹkan báyìí tó jẹ́ dáadáa, òun èdè ẹ ṣe là. Tánàbí bá ní ẹ máa ṣe nǹkan báyìí, ẹ bá ànábì níwájú ni sallallahu alayhi wa sallam. Eléyìí jẹ́ kan nínú qualities aṣáájú rẹ̀. Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala, Ọlọ́hun Ọba laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Àpèjúwe dáadáa ó ń bẹ fún yín látara anabi sallallahu alayhi wa sallam. Ìgbà tí anabi ń sọ̀rọ̀ nípa jíjáde lọ jagun Badr, anabi ṣáájú, kódà anabi ní ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan, èmi ni màá kọ́kọ́ ṣe. Anabi ò sásẹ́yìn, anabi dúró síwájú. Gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ aṣáájú, àwọn èèyàn ó máa wò ọ́, ǹjẹ́ n tó ń sọ yẹn só ń tẹ̀lé. Ìwọ làáfà, ìwọ ló ń pa wá láṣẹ dáadáa, ó ń kọ́ wa bàjẹ́ fún wa. In tí ó jẹ́ kí àṣẹ tó ń pa yẹn náà kó máa nílapa lẹ́mìí àwọn èèyàn mọ̀ pé ṣé wọn náà ń ṣe nǹkan yẹn. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Ẹ mẹ́ta gẹ́gẹ́ bí àwọn al-Yahud tí wọ́n máa ka ọ̀rọ̀ Ọlọ́run Ọba fáwọn ènìyàn ṣùgbọ́n tí wọ́n ò ní lò. Nabiyuna Muhammadu sallallahu alayhi wa sallam
afdalun nasi qatiba fil amal aṣíwájú la anabi sallallahu alaihi wasallam jẹ́ níbi tó anabi bá pa wá láṣẹ nǹkan kan anabi ó ṣíwájú wa níbi nǹkan náà lẹ́ẹ̀fì máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn ahadith táwọn èèyàn máa ń túmọ̀ rẹ̀ pé anabi náà ní nǹkan náà ń tọ́ka sí lápèjúwe anabi sallallahu alaihi wasallam nínú hadisi abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ó ń béèrè lọ́wọ́ Sa'id bin Jubayr pé amutasawwiju ant pé ṣé o ti níyàwó qala la ó ní mi ò níyàwó anabi sallallahu alayhi wa sallam afa abdullahi bin Mas'ud wọn sọ fún pé ṣé wò gbọ́ ni wípé khairukum aktharukum nisaa ẹni tó lóore jù nù yín òun lẹni tí ìyàwó rẹ̀ ju ẹyọ kan lọ khairukum aktharukum nisaa wọ́n wá wò pé alhamdulilayi èmi yàwó mẹ́ta ìwọlé ẹyọ kan ana khairukum láà man huwa khairukum nabiyuna muhammad sallallahu alaihi wasallam huwa aktharukum nisaan tazawwaja fawqa arba fahimtum anabi fẹ́ ju mẹ́rin lọ gbogbo fífẹ́ tẹ̀yìn ọ̀fẹ́ sólè ju mẹ́rin lọ idan khairukum aktharukum nisaa ẹni tó dáa ju gbogbo yín lọ òun lẹni tọ́lọ́run ní kíyàwó tiẹ̀ ó ṣe kí ni o kò jù wò tá lẹni tíyàwó tiẹ̀ ju mẹ́rin lọ nabiyuna muhammad sallallahu alaihi wasallam bó ti ẹ̀ pa àwọn afá túmọ̀ rẹ̀ náà wípé aktharukum nisaa ẹni tíyàwó rẹ̀ bá pọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó dọ́gba jù òun náà ni anabi sallallahu alaihi wasallam khairukum man ta'allama al-qur'ana wa 'allama ẹni tó lóore jù nù yín òun lẹni tó kẹ́kọ̀ọ́ al-qur'an tó tún fi mọ̀ yẹn tá lẹni àkọ́kọ́ man ta'allama an-nabiyyu ta'allama al-qur'ana min jibril wa 'allama as-sahaba huwa khairukum so lẹ́ẹ̀fìrí pé níbi gbogbo nǹkan pátá tajiduna an-nabiyya sallallahu alayhi wa sallama amamakum ẹ máa bá anabi níwájú sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi ni ana atqakum lillah èmi ni mo bẹ̀rẹ̀ Ọlọ́run ọba jùnú yín an-nikāhu sunnati faman raghiba an sunnati falaysa minni ẹ má kílèmù extraordinary piety ẹ má rò pé bẹ̀rù Ọlọ́run ìmánì yín ló pọ̀ láà ìmánì yín ò lè ju tànàbì lọ sallallahu alayhi wa sallam wà nàbí afdalukum ìmánà ntí ó bá ṣe ẹ má ṣe ntọ́ bá ṣe ní ká ẹ ṣe ẹ má rò pé ẹ fẹ́ ṣe ntọ́ tún ju tànàbì lọ rárá ànàbì ló ní ìmánì jù lọ. bákan náà kánà nàbíyù sallallahu alayhi wa sallam ajwada nas àfọ Anas bin Malik ó ní ànàbì sallallahu alayhi wa sallam pé kéèyàn máa tọrẹ kò sí bá bánlẹ̀ ẹni tó tún tó bẹ́ẹ̀ tó tọrẹ tó ànàbì sallallahu kánà ajwada nas nínú ẹgbàá wa mi afọ Anas bin Malik ní kánà ashja anas ipe anabi sallallahu alayhi wa sallam òun lẹni tó jẹ́ akin ẹni tí yẹ bẹ̀rù kò tún sí ẹni tó jẹ́ akin tó anabi sallallahu alayhi wa sallam so wàá kàdà so arimujáde ń bẹ̀ wípé gbogbo dáadáa tá a bá fẹ́ sọ pátá àmọ́ bá anabi níwájú ìdí nìyí tí Ọlọ́run bá sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana so yẹn túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ dáadáa tayé àtàlkìyàmà làbúdà an yaqtadiya biman bin nabi sallallahu alayhi wa sallam Ànábì ní kéèyàn máa kọ́ṣe sunna Ànábì ní kéèyàn máa tẹ̀lé man arada dunya fa alayhi bi sunna wa man arada al-akhirah fa alayhi bi mada bi sunna man arada an yaqbala Allahu amalahu fa alayhi bi sunna gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́lọ́hún ó gba ẹsẹ̀ ẹ̀hún lọ́wọ́ ọ̀hún sunna dọ̀wẹ́ gbogbo ẹnikẹ́ni man arada an yakuna ilmuhu nafi'a li nafsihi wal ghayrihi fa alayhi bi mada fa alayhi bi sunna gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kéwú láyé tó fẹ́ kí kéwú rẹ yóò wúlò fún ọ kó sì wúlò fún àwùjọ rẹ ké sunna mọ́ kéwú yẹn kékin ni ma ké sunna mọ́
àwọn àfáà pọ̀ gbogbo àwọn tẹ́ bá ti rí pé wọn ò ké súnà mọ́ kéwú ẹ̀rì qallama yanfa'u bi'ilmi níwọ̀nba ni wọ́n àbí kọ́ mọ̀ tiẹ̀ wúlò pẹ̀lú ìmọ̀ wọn ó lè máa sọ lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ ṣùgbọ́n ẹ wò pé tí a láǹfààní gbogbo tó mọ̀ yìí la yanfa'u ilmuhu ìmọ̀ yẹn ò ní ṣe láǹfààní tí súnà bá ti kúrò mbẹ́ sòdíyàn tẹ́ fi pé gbogbo ẹnikẹ́ni tó bá kọlẹ̀ ẹ̀ láàfa tó bá ń gbógun ti súnà anabi sallallahu alayhi wa sallam kubitu kama kubita alladhina min qabli ọlọ́run máa fi yẹ̀yẹ́ wọn ni ọlọ́run máa ń sọ wọn di ẹni àbùkù ni so gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kéwú tó sì fẹ́ kí kéwú wọn ó wúlò kó ké súnà mọ́ kéwú yẹn torí pé ẹni tí ọlọ́run fi súnà tó fi jí ìkí rẹ̀ onáàlànà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run dẹ̀ ti pa aláṣẹ wípé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run dẹ̀ ti kọ́ wa man yuti'ir rasula faqad ata Allah ati'u Allah wa ati'ur rasul àríkọ́ṣe dáadáa ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam bákan náà a rí wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam ahsanu nasi bayanan ẹni tó máa àlàyé ọ̀rọ̀ ṣe fún ni tọ́rọ̀ ó fi yéèyàn tó tó anabi sallallahu alayhi wa sallam kò sí so gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ làbúdà àǹtóksínà albayan làbúdà àǹtóksínà albayan o gbúdọ̀ mọ àlàyé ṣe lọ́nà tí ọ̀rọ̀ tó ń bá àwọn èèyàn sọ tí ó fi yé wọn eléyìí jẹ́ ọ̀kan nínú ìṣesí Ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn èèyàn ń wo ikú lọ́ọ̀kan báyìí lójú ogun tó ìpé tàbá ọ̀yà ẹ̀lọ́kú tààlẹ̀ tí ó fẹ́ dìde ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam qumu ila janna qumu ila jannatin ardu as-samawat ó yẹ dìde ẹ lọ pàdé àlìjẹ́nà tani ó fẹ́ pàdé àlìjẹ́nà tani ó fẹ́ pàdé. I could remember a sister but I was in ABU Ahmadu Bello University sister yẹn ó máa ń araka pọ̀ wọ́n á ń sọ fún mi jọ́kọ̀ ó ní who is not ready to die and I just tell my husband that darling Allah said which one die Ànábì ó sọ pé kúmù ilal maut kúmù ilal janna ardu'a kò sún wọn pé janna nìkan ó tún ní ardu'a as-samawati wal ard ó tún ròyìn aljanna yẹn fún wọn ìyẹn túmọ̀ pé nínú ẹ̀mí àwọn sàábé kò sí nǹkan tó tún tóbi nínú ẹ̀mí wọn tó aljanna wọ́n rẹ́dì láti sacrifice life wọn nítorí aljanna so wa in dalla hadha wa innama yadullu ala idhami qadri aljanna fi hayati almuslim ìyẹn túmọ̀ sí wípé aljanna gbúdọ̀ tóbi ju gbogbo nǹkan lọ nínú ẹ̀mí wa nǹkan kan ó fẹ́ ṣe wọ́n ní tó o bá ṣe Ọlọ́run ó san ọ́ lẹ́san aljanna ṣùgbọ́n tó o bá ṣe gba 1 million ọmọ inú ẹ̀mú 1 million wa ṣùgbọ́n ẹni tó bá mọ pàtàkì alìjẹ́nà yóò ní tọ́ uridu alìjẹ́nà wọ́n fẹ́ alìjẹ́nà ṣùgbọ́n lọ́dọ̀ àwa tá à ń bẹ láyé ń sìn kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bá a ṣe wà yìí kí wọ́n sọ wípé ta lẹni tó lè fẹsẹ̀ rìn láti bí lálẹ́ yìí tí ó rìn lọ sí Futa North Gate tó bá ti lọ
a sọ pé jazakallahu khaira. ayẹ náwó ẹ̀rẹ́ kàtí ó náwó. ṣùgbọ́n ta lẹni tí ó fi ẹsẹ̀ rìn lọ sí fúta lálẹ́ yìí tí ó lọ sí North Gate lálẹ́ yìí tí a fún ní 100,000 ẹ̀rọ inshallah ẹlòmíràn pé ẹ tún lè jẹ́ ká tún dé ilé ṣàgán so yóò tún lè jẹ́ kó owó yẹn ó tún pọ̀ sí ìrìn ó fẹsẹ̀ rìn. ìyẹn ń túmọ̀ ipò tí owó wà lẹ́mìí wa ju àlìjẹ́nà. a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ká wọ àlìjẹ́nà ju ìsẹ̀mí wa lọ. inna Allah ashtara minal mu'minin anfusahum wa amwalahum bi anna lahum lijanna bi anna lahum lijanna. gbogbo ẹnikẹ́ni tó bá ti ní lẹ́mìí wípé àlìjẹ́nà ń bẹ gbogbo nǹkan tó bá kojú nílé ayé yóò fúyẹ́ lẹ́mìí. kò lówó lọ́wọ́ ni kò nítorí ẹ̀ lọ ṣe ṣírk, kò bímọ ni kò nítorí ẹ̀ lọ ṣe ṣírk, kò nípò ni kò nítorí ẹ̀ ṣe ṣírk. ó ti mọ̀ wípé tọ̀ àtẹni tó bímọ àtẹni gbogbo àná là á kúrò ń bẹ̀. àlìjẹ́nà yẹn gángan ni ó gbọ́dọ̀ bọ̀. a gbọ́dọ̀ mọ pàtàkì àlìjẹ́nà, ìgbàgbọ́ yé pàtàkì àlìjẹ́nà nínú ìgbésí ayé àwa mùsùlùmí yóò gáìdì wa láti ṣe dáadáa àti láti jìnnà sí tí ó dá. anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi kírun tán níjọ́ kan salatul eid imma eidul adha àbí eidul fitr. anabi bá àwọn ọkùnrin sọ̀rọ̀ bàtà náà bá àwọn ọkùnrin sọ̀rọ̀ tán anabi wá lọ síbi táwọn obìnrin wà. anabi ní ya ma'ashara nisa, anabi ní mo pè ẹ̀yin obìnrin, inni uritukunna aktharakunna fi nnar, uritu anna aktharakum fi nnar aw kama qala rasul. anabi ní wọ́n fi hàn mí mo rí pa àwọn tó pọ̀ jù nù yín wọ́n wà nù náà. anabi ní ẹ máa ṣètọrẹ àánú. ṣé ẹ mọ̀ wípé téèyàn bá mọ ìtumọ̀ iná téèyàn sì mọ̀ túmọ̀ kéèyàn wà àlìjẹ́nà, anabi sọ pé ẹ̀yin obìnrin ẹ máa ṣe sọ́dákọ̀. kò ní fẹ́ kù kankan nínú tóbìnrin bá ní tí wọ́n ní máa fi sọ́dákọ̀ nítorí pé wọ́n fẹ́ wọ náà. báwọn bí ṣe sọ̀rọ̀ yẹn jọ́nà àwọn obìnrin ẹlòmíín sì ń yọ góòlì ọrùn rẹ̀ báyìí ẹgbẹ́ ọrùn rẹ̀ ó sì ń yọ ẹ̀wọ̀n tí mo ní lélẹ́yìí mo fi sọ́dákọ̀ mi fẹ́ wọ náà. ṣùgbọ́n lẹ́nu ọkọ máa sọ fún ìyàwó rẹ̀ wípé mọ́mọ́ wọ náà ẹ̀yin lẹ dáná bàbá jà àná mọ̀ ọ̀rọ̀ tí ní kọ̀rọ̀ iná àti ẹ̀dúgbọ́ pé àwa náà lẹ́nu tó kéwòn fámìlì wa ọ̀rọ̀ náà fattaqun nar ọ̀bọ̀ yà á mì ọjọ́kó ẹ̀rù náà bà wá az-zulmu zulmati yawm al-qiyamah. anabi sallallahu alayhi wa sallam anabi ní ma asfala min al-ka'bayn ma asfala fawqa al-izar fawqa al-ka'bayn min al-izar fa fi an-nar. anabi ní gbogbo nta bá ti wọ̀ tó kọjá kókósẹ̀ wa fa fi an-nar àdẹ̀tún bìkítà ẹlẹ́mìnì wẹ̀ kò lè gbé ẹ̀wọ̀ náà tọ́bọ̀ wá gbé ẹ̀wọ̀ náà kọ́ fa fi an-nar. àwọn sọ̀hábà àwọn ìfẹ́ gbọ́ náà wọ́n sàní tábàdẹ̀ ti sọ pé àlìjẹ́nà àtòbí nínú ẹ̀mí wọn. ìgbà táwọn wá sọ àlìjẹ́nà yìí anabi sallallahu alayhi wa sallam anabi ò sọ̀rọ̀ àlìjẹ́nà nìkan anabi tó wọn àlìjẹ́nà tí mò ń sọ yìí arduha as-samawati wal ard. ó tún ròyìn àlìjẹ́nà fún wọn ìbú rẹ̀ lásán ó ṣe déédéé sánmà àti ilẹ̀ níbi tó fẹ̀ dé. so láti lè jẹ́ kí gbọ́ ṣojú kòkòrò sí àlìjẹ́nà ó ti gbọ́ wá sí pé zina ò dáa. zina ó lè jẹ́ sábàb min asbabi dukhuli nar, ó lè gbọ́ ọmọnìyàn wọ́n náà fal'iyadu billahi min dhalik.
an-nadharu ila al-maharim an-nadharu ila al-maharim kéèyàn máa wo nǹkan tó jẹ́ haram lórí fóònù níbòmíì ó lè ṣokùnfà kéèyàn ó jìyà Ọlọ́run. gbogbo ẹnikẹ́ni tó bá ti wá mọ̀ pé kí ní ilé gbìyànwó náà tó dẹ̀ jẹ́ ni tó mọ pàtàkì àlìjẹ́nà èyí ó sá fún nǹkan yẹn. tó bá sọ tó bá yẹn náfìlà ẹ ó gbàládà báyìí tó bá ṣe nǹkan báyìí ó gbé ọ àlìjẹ́nà èyí ó mójútó àwọn nǹkan yẹn èyí ó mójútó. bí yẹn bá ṣe nǹkan báyìí tó bá tún àníyàn rẹ̀ ṣe Ọlọ́run ó fún ní ládàá àlìjẹ́nà èyí ó tètè lọ tún àníyàn yẹn ṣe. torí pé n tó ń ṣe nítorí káyé lè máa yàn kálẹ̀ ayé ó yàn wọ́n ó tún bú ọ kí ló tó fi ń ṣe riya'an wa sum'ah nítorí àwọn èèyàn wa ma inda Allahi khayrun wa abqa wal akhiratu khayrun wa abqa in tó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba yẹn khayr mina dunya. so arimújáde níbí odò tánà yà sẹ́lẹ̀ mú sọ yẹn sàábé yẹn sì sọ pé ó ti dá báyìí náà sáàlì jẹ́nà yẹn ó sì ti mọ̀ pé tóun ọ̀bá kú òun ò lè wà àlìjẹ́nà sèyàn tó mọ̀ pé òun ti rẹ́dí láti wọ àlìjẹ́nà. ọ̀rọ̀ tí sàábé yìí wá sọ wípé dàbínù tóun jẹ yìí tó bá fi lè mú òun jẹ dàbínù yìí tán tóun ò tí ì kú ẹ jẹ́ wípé ẹ̀mí òun gùn ló lẹ́nu. ìtumọ̀ ẹ̀ náà ni wípé ó ti ń sojú kòkòrò àlìjẹ́nà yìí kò wá sẹ́nìkan tó yẹ bí kò lọ kú báyìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àlìjẹ́nà ó kúnlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àlìjẹ́nà ó kúnlẹ̀ kéèyàn kírun ní jàmá iṣẹ́ àlìjẹ́nà àwọn rawatib àwọn nawafil téèyàn máa ń yàn yẹn nínú iṣẹ́ àlìjẹ́nà asọ́dakọ́ nínú iṣẹ́ àlìjẹ́nà ni asídìkù òdodo sísọ subhanallah ẹlòmí ò parọ́ ata masmuk ismi kelb aish kelb yóò ní àfọ irọ́ yẹn ti mọ́ lára dé ẹgbẹ́ bá béèrè ọkọ rẹ̀ gan-an yóò tún parọ́. wa nabi sallallahu alaihi wasallam yaqul iyyakum wal kadhiba fa innal kadhiba yahdi ila al fujur wal fujur yahdi ila an-nar wa la yazalu al abdu yakdhibu wa yataharra al kadhiba hatta yuktaba inda Allahi kadhaba. Anabi sallallahu alaihi wasallam anabi iyyak wal kadhib ẹ ṣọ́ra fún irọ́ ẹlòmíì gbogbo ẹnu rẹ̀ àsán irọ́ irọ́ ní ṣáá ẹni ẹlẹ́ni ní dráìfù kọjá hey dáàdì kìí ṣe dáàdì rẹ o dáàdì wọn kẹ́dì tí bá ń sọ̀rọ̀ báyìí irọ́ ni ó máa pa fáwọn ẹgbẹ́ rẹ̀ ntí ò jẹ́ yóò ló ń jẹ́ ntí ò rí yóò ló ń rí ntí ò gbọ́ yóò ló ń gbọ́. alkẹ́dìbù yahdi ila alfujur alfujur almaasiya irọ́ máa ń jẹ́ atọ́kùn láti máa ṣẹlọ́n ẹ ní rẹ́ nìkan tó ṣẹlọ́n ẹ rí i pé yóò parọ́ onísìnà yóò parọ́ onírìbá yóò parọ́ ọ̀mùtí yóò parọ́ irọ́ ó máa ń bá ẹ̀ṣẹ̀ rìn ní bó tilẹ̀ jẹ́ pò ń gangan fúnra ẹ̀ gan ẹ̀ṣẹ̀ ní lọ́tọ̀. wala yazalu al-abdu yakdhibu wa yataharra al-kadhiba hatta yuktaba inda Allahi kadhaba. tọ́mọnìyàn bá ti wá di pé ń parọ́ iná irọ́ náà ni ó fà wọ inú náà jahannama. so ní mo fi ṣàlàyé fún wa pé al-kadhibu sababun min asbab dukhuli an-nar. ẹni tó wá ti wá mọ̀ pé òun fẹ́ wọ náà kí ni ó ṣe ó jìnà sírọ́ ìwọ rèé òye mọ́ pa ọlọ́run lọ́mọ irọ́ tó pa lẹ́nu. wà á mọ̀ sàhábà ẹ̀rú mọ̀ bà wọ́n gbogbo tó lè gbé wọn wọ náà wọ́n á jìnà sí gbogbo tó lè gbé wọn wọ àlìjánnà wọ́n á mọ̀ sojú kòkòrò lérí rẹ̀. bákan náà arimújáde ń bí wípé anabi sallallahu alayhi wa alihi wa sallam
ànábì jẹ́ ẹni tí ó máa ń lérò dáadáa ànábì jẹ́ ẹni tó máa ń lérò dáadáa síyàn tíyàn bá ní ànábì mo fẹ́ kí n jó lóríire ànábì ni ó sì ti do lóríire náà mo fẹ́ jẹ́ ẹni tọ́lọ̀ ń yọ́nú sí ànábì Ọlọ́run ó sì yọ́nú sí ọ bánabi ṣe máa ń ṣe ìgbà tí sàábé yìí tó ń sọ pé èmi ń ṣàgbéyèlé an akuna min ahliha ay ahli janna mo fẹ́ kí n jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ àlìjánná kí lè ànábì sọ ànábì ní fa innaka min ahliha ó sì ti jẹ́ ọ̀kan nínú ọmọ àlìjánná náà ṣèyàn túmọ̀ sí wípé ká wà optimistic ká máa lérò dáadáa síra wa kódà kí nǹkan ó le má lérò burúkú síra rẹ̀ má lérò dáadáa síra rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí arímú bẹ̀ ní abẹ́ Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé eléyìí tí àgbéyẹ̀wò ní alẹ́ ọjọ́ ti lọ insha Allah ta'ala fil al-fasl al-qadim nuwasil haythu tawaqqafna wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته